Ẹ kú àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jugba Master Channels. Ṣéun Agboola lorúkọ mi, mo kí yín o. Kábíyèsí Olódùmarè. Ẹ jọ̀ọ́ ṣé ó lè jẹ́ nǹkan kan náà là ń rò lọ́kàn lórí ọ̀rọ̀ tí Gumi sọ? Àbẹ tún béèrè wípé ọ̀rọ̀ wo ni Gumi sọ? Gumi sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n gba àwọn ọmọ tí wọ́n jí kó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n gbà wọ́n sílẹ̀ tán. Gumi tún sọ̀rọ̀. Àbí nǹkan kan náà lèmi yín rò lọ́kàn ni? Ẹ kọ́kọ́ fẹ́ béèrè pé kí ni Gumi sọ? Gumi ní pípa àwọn agbésùmọ̀mí afẹ̀míṣòfò ó ló lòdì sí òfin orílẹ̀-èdè, ó sì lòdì sí òfin ẹ̀sìn. Ẹ̀sìn wo ló ń sọ ń pẹ́? Ẹ̀sìn Islam ni. Ṣé ẹ rò pé ó yẹ kí àwọn ẹlẹ́sìn mùsùlùmí ó jáde fún arákùnrin yìí, pàápàá jùlọ àwọn ẹlẹ́sìn mùsùlùmí tó wà ní ilẹ̀ Yorùbá? Ṣé ẹ rò pé gbogbo àwọn àáfàá tí wọ́n wà lórí social media àsìkò yìí ló yẹ ká pe ìpè àwọn àáfàá yòókù wípé kí ẹ̀sìn tí àwọn èèyàn ń rò wípé ẹ̀sìn àlàáfíà ni kí Gumi má sọ di ẹ̀sìn ìpanikeke? Ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ló ti ń gbà pé ẹ̀sìn Islam kì í ṣe ẹ̀sìn àlàáfíà nítorí kíni? Nítorí àwọn afẹ̀míṣòfò tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ pààyàn ariwo Allahu Akbar ní ń pa. Kò sí Allahu Akbar nínú Bíbélì, kò sínú ẹ̀sìn ìṣẹ̀ǹbáyé, inú ẹ̀sìn mùsùlùmí náà ló wà. Tá a bá wá ní mùsùlùmí ni wá, tá a sì mọ̀ pé Gumi fẹ́ ba ẹ̀sìn yìí jẹ́, tí àwọn tó jẹ́ tiẹ̀ ní nọ́ọ̀tì lọ́hùn tí wọn ò bá lè jáde sọ fún pé ìtí àwọn afẹ̀míṣòfò ń ṣe kò dáa. Tírú àwọn àáfàá kan tó wà níwò, ó dà pé àwọn èèyàn máa ń pè wọ́n lóníbẹ̀ lẹ́nu, ètí ẹ̀ mọ́ kọ wọn. Tí wọ́n bá lè máa jáde tí àwọn náà tún padà sọ̀rọ̀ lórí wípé o ò lè bú Muhammadu mi, o ò lè ṣe kinní kan pípa ní. Tí wọ́n ń sọ oríṣiríṣi bẹ́ẹ̀ tí wọn ò lè jáde sọ̀rọ̀, a jẹ́ pé tí wọ́n ń pe orúkọ ẹ̀sìn yẹn lẹ́fẹ́ kó máa jẹ́ lọ́dọ̀ àwọn èèyàn, ẹ̀dẹ̀ ń lé àwọn èèyàn nínú ẹ̀sìn yẹn ni. Tí Gumi bá lè sọ wípé bandits and secessionists violate religious and international law, says Sheikh Gumi. Islamic scholar la mọ̀ Gumi sí, tó dẹ̀ strong gan nínú àwọn tó ń jà fún ẹ̀sìn mùsùlùmí. Nígbà tó bá ń sọ fún wa wípé pípa àwọn tí wọ́n ronú pìwàdà, àwọn afẹ̀míṣòfò ó léwu, ǹjẹ́ ó lè sọ iye èèyàn táwọn afẹ̀míṣòfò ti pa? Ẹ gbọ́ o, Gumi expressed these views in a social media update on Friday. Ẹ̀yin èèyàn mi, kò ṣe bẹ́ẹ̀ sí much lórí ọ̀rọ̀ tí Gumi sọ, ṣùgbọ́n níbo lẹ rò pé ó yẹ kí Gumi wà? Ṣé kò yẹ kán fi Gumi síbì kan? Ṣé ọ̀rọ̀ tó ń sọ yìí ò máa pọ̀ jù? Ṣé kò ló yẹ kán lọ wo gbogbo ìgbésí ayé Gumi láti irun orí? Ẹmọ tó kàn lẹ́yìn irun orí, ṣé kò yẹ kán lọ yẹ̀ wò? Nínú àwọn tá à ń sọ wípé wọ́n fi ẹ̀sìn ba orílẹ̀-èdè Nàìjíríà jẹ́, ọ̀kan nínú wọn ni Gumi. Tí ẹ bá wá ní tí Gumi ń sọ in tó dáa ni, tó jẹ́ alákatakítí bíi tiẹ̀, a jẹ́ pé lórí burúkú ẹ̀ dáadé. Ẹ jẹ́ àgbà pé mi ò bá yín sọ̀rọ̀ ẹ̀sìn, kí ló kàn mí? Ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ wa la fi wọnú wàhálà, inú ìgbèkùn, inú ìdè. Mi ò sọ̀rọ̀ ẹ̀sìn kan. Ẹni tó ń ṣẹ̀sìn tí ò mọ Ọlọ́run, bí Gumi bá mọ Ọlọ́run ni, ṣé a sọ wípé àwọn tó ti pààyàn tó jẹ́ pé bí wọ́n ti mú wọn, ọ̀pọ̀ wọn gan ò surrender, wọ́n mú wọn ni, ó wá ń sọ fún pé repentant. Ṣé èṣù ló ń ṣiṣẹ́ fún ni àbọ̀ Ọlọ́run? A lè béèrè lọ́wọ́ Ọlọ́run bóyá ó nídìí tọ́lọ́run, bóyá Ọlọ́run fẹ́ fi ṣẹ̀sín ni ò ṣe tí ìjẹ́ kan mú. Torí Ọlọ́run fúnra ẹ̀ ló máa dájọ́ ẹ̀. Ọlọ́run fúnra ẹ̀ ló máa mú kúrò lórí ilẹ̀. Ẹ̀bi Gumi sì kọ́.
ẹbí àwọn ìjọba wa ni tó dàbí ẹni wípé mo lè sọ pé wọ́n weak nígbà tájá bá ń gbó tájá ọ̀rẹ́ ni sọ fún wípé gbígbó tó ń gbó yìí pọ̀ jù ó ń dara alé láàmú ẹ mọ̀ pé yóò padà di dìgbòlugi ni bó wá padà di dìgbòlugi tán ṣé ò ní máa bọ ara alé jẹ èmi ò mọ reason tí Gumi fi rìn tó fi yan fanda ó ṣò ó hàn allegedly àwọn èèyàn sọ wípé Gumi àtàwọn bandits yìí wà ní nǹkan kan Gumi ò ní jáde kó sọ̀rọ̀ tí kì í bá ṣe pé ọwọ́ fẹ́ tẹ àwọn bandits àbọ̀wọ́ tẹ̀ wọ́n ó dẹ̀ ń sọ eléyìí nítorí àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ mú balẹ̀ láwọn tẹ́ jiyàn gbé àwọn tó bọ́ síta lóòótọ́ gbogbo wa inú wa ń dùn ohun rere ni pé wọ́n gba àwọn ọmọ ẹ̀ àti àwọn olùkọ́ ìsílẹ̀ wá lórí ìṣẹ̀lẹ̀ yìí ṣé gbogbo wa nínú wa dùn ṣénú àwọn tí wọ́n pa bàbá tí wọ́n kọ́kọ́ pa tó fẹ́ gbójú windows sájáde ṣénú wọn máa dùn irú ẹni tó yìnbọn fún un àwa ló ń surrender àbí owó tẹ̀ àwa ló ń repent kí wèrè kan sì jáde kó máa sọrú eléyìí pé ìjọba ń lòdì sí òfin àgbáyé àtòfin ẹ̀sìn Islam ó rùn létí ni mo fi níbo lẹ́rù pé ó yẹ kí Gumi wà ó ní òyìn fàǹdà àwọn tó wá mú tíṣà kejì jáde ṣé principal ni tí wọ́n gé orí ẹ̀ onítàn bá repent kò yẹ kí wọ́n pa wọ́n ó yẹ kán fi wọ́n lẹ̀ ni ó ti yé yín àwọn tó wá fi ilẹ̀ náà tí wọ́n ń wò níran irú èèyàn wo ni wọ́n jẹ́ àwa ń sọ ó ní ẹ̀sìn Islam orúkọ wo ló ń pe ẹ̀sìn Islam yẹn gangan ẹ̀yin àáfàá ẹ̀yin ẹlẹ́sìn Islam orúkọ wo ló ń pe orúkọ ẹ̀sìn yẹn ẹ̀sìn apààyàn tẹ́ ẹ̀ bá mọ̀ túmọ̀ tí Gumi ń sọ ọmọ rẹ̀ kan náà wá ń wò tí máa sọ bẹ́ẹ̀ ara wọn máa lé ilẹ̀ Yorùbá àwọn eléyìí wọ́n mú lẹ́sìn àwọn èèyàn wọ́n ò jí wọn gbé wọ́n bá yàwó oníyàwó lò pọ̀ àwọn yẹn ló ní wọ́n repent wọ́n pa ọmọ lójú bàbá wọ́n pa bàbá lójú ọmọ tí wọ́n bá wá repent ṣe ń tó yẹ kán ṣe ni pé kán yọ̀ǹda àwọn kan máa lọ ṣé repent gbà tí ṣe bóyá ọwọ́ fẹ́ tẹ̀ wọ́n ni irú àwọn tí ẹni wọ́n kó àwọn ẹbí wọn tọkọ wọn bá sì wà láyé ó yẹ kán pa àwọn gbogbo àwọn ẹbí wọn dànù lójú wọn ni ẹ̀yin ìjọba tẹ́ ń wo Gumi ràn ẹ̀yin náà ní lọ́wọ́ o ẹ ní lọ́wọ́ o káwọn pípì sọ̀rọ̀ ń dà gan kò yẹ kán gbáyé ẹbí wọn níwọ̀n yìí ṣe Fúlàní Nàìjíríà kí ni Gumi ń gbèjà wọn fún o ọmọ Yorùbá ṣé nǹkan kan náà làwa àti àwọn tó ń pààyàn yìí irú èèyàn wo ni Gumi jẹ́ ẹja béèrè lọ́wọ́ ara wa mo kí wa bẹ́ẹ̀ ṣe ń wò wá analysis ní iléeṣẹ́ tiwa wà fún ṣùgbọ́n Gumi o ibo ló yẹ kó wà kí ló yẹ ká máa ṣe fún lọ́wọ́lọ́wọ́ ó yẹ ká máa yẹ̀ wò àbí kí ló yẹ kí ìjọba ó ṣe fún sọ̀rọ̀ tí Gumi ń sọ pẹ̀lú ìjọba ṣòótọ́ ni tó bá jẹ́ òótọ́ ẹja fi sábẹ́ compensation orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run nìkan ló lè tó ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá ṣé wọn Agboola lórúkọ tèmi o ṣùgbọ́n àmàṣàlẹ̀ tí ń wò wá.